Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ. Àyàn ń pè mí lórí ọ̀rọ̀ tí Yusuf Adépọ̀jù sọ níjọ́ Monday 48 hours ó ti yé yín. Ó lẹ́nìkan pè mí láti Bahrain. Nítorí bá mi sọ̀rọ̀ pẹ́ gan. Nígbà tó máa parí ẹ̀ tó bá ní bó tiẹ̀ ṣe 3 minutes kí n kàn fi ṣapọ́lọ́jì mo ní ẹ̀sà lórí kíni náà. Mo ní no èmi kàn lórí kíni. No lórí pé èèyàn bà mí lórúkọ jẹ́ ó impersonate mi. Ìwọ́dẹ̀ gbé sábẹ́. Kí ló máa tọ́ àforíjì pé pé bá mi gbé captain sábẹ́ o tó yẹ kó a lọ jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí. Àtórí kò yé mi. Kò yé mi rárá. Ṣé mo rí pé àwọn èèyàn àwọn mùsùlùmí Allahu Akbar. Bí Islam ṣe dáa tó. Àwa tá à ń ṣe èmi ò síbẹ̀ àwọn tó ń ṣe ìbí náà ń ṣe o. Àbòsí pọ̀ lọ́wọ́ wọn jù. Àbòsí ti pọ̀ jù. Kí ló dé? Ṣé a bẹ̀rù ibi tá à ń lọ lọ́dọ̀ Ọlọ́run ni? Ṣé àmọ́ Ọlọ́run mọ́ ni? Aburú aṣọ ọkùnrin mábòsí tó báyìí ná. Yusuf ò sọ pé kẹ́ ẹ bá mi sọ̀rọ̀. Yusuf kò pè fún sẹ́túmẹ́ǹtì tó lọ́wọ́ kò lè work. Ó mọ̀ kíni ó mọ̀ kò lè work. Pé tí wọ́n ń pè mí àbòsílẹ̀ ń ṣe. Gbogbo ẹni wá mi ṣe mítì àbòsílẹ̀ ń ṣe. Àbòsí gbogbo yín ṣe. Mo dẹ̀ máa ń ṣe kinní kan. Ẹni bá ti pè mí pé Sir Jamiu ọ̀rọ̀ tó wà lára wa ti Yusufu ẹjọ́ parí kinní kan máa wá send fídíò tí Yusufu ṣe. Ìlàmù kọ́ lèyí tẹ́ ń ṣe yìí. Tẹ́ ẹ̀ bá ẹni sọ fún yín Islam kọ́ lẹ́ ń ṣe yìí o. Àbòsí tó ní agbára téèyàn tún máa jìyà wájú Ọlọ́run lẹ́ ń ṣe. Gbogbo ẹni tẹ́ ń pè mí fún mítìn. Gbogbo ẹni tẹ́ ń pè mí fún mítìn. Àbòsí tó kíni tó ní agbára òun lẹ́ ń ṣe. Èmi wá mọ̀ ní tó bí àbòsí yẹn lára yín. Ṣé ń bẹ̀rù Yusuf Adépọ̀jù ni? Torí kò yé mi náà. Torí ìfẹ́ ẹ̀kọ́ lẹ́ni. Ẹ̀yin náà pàápọ̀ sílẹ̀ ìfẹ́ ẹ̀kọ́ lẹ́ni. Bóyá ń bẹ̀rù pé tẹ́ ẹ bá sọ bóyá ó lè àkóyé mi I don't understand. Máa ju fídíò ẹ̀ sí pé Yusuf sọ pé gbogbo ẹni tó bá dá sí sẹ́túmẹ́ǹtì yìí o kí ìbínú Ọlọ́run máa bá wọn tírán. Ó ní ẹ bá pè fún sẹ́túmẹ́ǹtì onítọ̀ might have invited the wrath of Allah. Ṣé tí ń dùn yín ni? Ṣé wàá sọ pé ń tó sọ yẹn àyà kò lè borí àyà Kùránì àbòsílẹ̀ ń ṣe náà. Àbòsí ni. Àwọn tí mo lè já sí pé ìjọ tó ṣe program on the 11th of November ni. Ó dẹ̀ ní ohun tó bí. Mo sọ fún àwọn kan pé ohun tó bí rèé. Ẹ má defend ẹ̀. Ẹ má defend Adépọ̀ for anything. Ẹ má defend ẹ̀. Ó mọ ohun tó ń sọ. Ó dẹ̀ yé. But ibi tó fojú sí ń gbà ẹ̀ lọ́nà gbàbẹ̀ mọ́. Ó jọ yé wa ni.
bọ̀ kò yẹ yín tẹ́ ń dá sí. èèyàn gbé yín ṣépè èpè tó pọ̀ tó bá yẹn pípín ìbínú Ọlọ́run kó máa bá gbogbo yín. tẹ́ ẹ bá pè òun fún sẹ́túmẹ́ǹtì ṣé ìmọ̀túnmọ̀ ìbínú Ọlọ́run ni ẹ lè fẹ́ tẹ́rí sí ìbínú Ọlọ́run yẹn kó máa bá yín àbí tó bá máa bá yín èmi ò ní bá yín sí mẹ́ èmi ò ní sí mẹ́ torí pé bí n bá jókòó sẹ́túmẹ́ǹtì pẹ́rẹ́ èpè tó ṣẹ̀yìn àjọ wà nú ẹ̀ ni mi lè fẹ́ mi inú Ọlọ́run Ọlọ́run ti yọ́nú sí mi dé ṣẹ́gi ìbínú ẹ̀ ló súwọ́ọ̀kù tí máa fọ́ ara mi fà. ẹ lọ fídíò tó ṣe ń jẹ́ ọmọ nìyẹn dáadáa in tó sọ ni pé ẹgbẹ́ ó ní ó ń bọ̀ àwọn là á déédéé ó ti láburú kan ńlẹ̀ tó fẹ́ fi mí ṣe ni tó fẹ́ ṣe fún mi ó ti nílẹ̀ rẹ́dì ó fẹ́ ṣerú ọgọ́ọ̀sẹ̀ tìyẹn padà ni tó wà wò pé ẹ̀yin tí bá lè pé bá sọ̀rọ̀ kó lọ withdraw cases tó bá bẹ̀rẹ̀ tó bá pè òun ní gbọ́mọ́ kì í gbọ́ tẹ́lẹ̀ náà ṣó ń gbọ́ tẹ́lẹ̀ ni ìjọ ló gbọ́ rí 2019 ṣó gbọ́ sí lẹ́nu ṣé èpè ṣó gbọ́ yóò epo sí ọ̀pọ̀ sí òun lè máa ń ṣe náà ẹ fẹ́ sọ mí lẹ́nu pé àjá mi lágídí ni kò òun ni ò fẹ́ gbà ẹ bá sọ bẹ́ẹ̀ ìgbéná ló máa pa òun tọ̀hún ẹ bá gbérú ẹ̀ṣẹ̀ mi pé Jamiu ni ò fẹ́ gbà ẹ nírí ìyọnu Ọlọ́run ẹ bá gbérú ẹ̀ṣẹ̀ mi tó bá sọ ẹ̀ jáde ẹ bá pé Jamiu ni ò gbà ìyọnu Ọlọ́run máa jìnnà sí gbogbo yín ẹ bá sọ ẹ̀ jáde àbí tó ti ẹ̀rọ lẹ́mìí Ọlọ́run ní yọ́nú sí yín mọ́ bí o ṣe pé torí ẹ fẹ́ mọ̀ ọ́ mọ̀ ṣàbòsí fún mi ni ẹ fẹ́ mọ̀ ọ́ mọ̀ torí pé ẹ̀ pé mi ò rẹ́ tí mo fojú yọ láàrin gbogbo yín náà mi ò lọ́rẹ̀ láàrin yín kò sẹ́ni mo fojú jọ torí pé àkídà tèmi ò jọ sí gbogbo yín tí mo gbàgbọ́ kọ́ lẹ gbàgbọ́ so kí wàá ní mí tẹ̀lé kèmí fún ẹ ń ṣàbòsí fún mi for sure yẹn sure pa so àpèkẹ́ support yẹn ń tẹ́jọ́ gbàgbọ́ nù nǹkan náà dànkẹ́ support èmi lọ ó yé mi náà tẹ́lẹ̀ mo kú lórí ni mi ò gọ̀ débẹ̀ ara mi ò gọ̀ débẹ̀ ó sọ fún yín pé kìlọ̀ fún ó pè pé tí má bẹ̀rẹ̀ o ẹ bá tó bẹ̀rẹ̀ pé mi tó ń náà sí mi ò tún ní gbà ṣó gbà rí ni nítorí fi ń pè yín ó yé ó dẹ̀ yé mi náà nítorí fi ń pè gbogbo yín ó yé ó dẹ̀ yé mi náà mo bá àwọn kọ̀párà tó ń pè tá jọ ṣe meeting Monday àbí tí mi ti rántí bí ádá jọ́ la ṣe meeting yẹn náà Sunday àbí Sunday mo jẹ́ kó yàn pé bàbá tiẹ̀ jókòó meeting ó di November ó di kíní ó di November ọ̀tún bá kọ́ kọjá ná ká tó lè ṣe meeting tó mọ̀ pé ẹ fẹ́ mọ̀ sọ mí lẹ́nu ni ọlọ́dẹ wà níyàn mi lóhun tí mo ṣe tẹ́ ń gbàlù kò ní ṣe lómi lórí láíláí torí mi ò ṣe yín why dey trade they wan pretend as if bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi gbogbo yín wà ní 2019 ṣé mi ò pé gbogbo yín ni ṣé ẹ dá sí ṣé ẹ pè sódà yín lóhùn náà mo lọ ṣe mí sí màá mo dò bálẹ̀ fún gbogbo yóò sí mẹ́ kí lẹ́ni ṣe sí ìgbà tí mo lọ pé ọ̀rọ̀ yóò máa tán èmi tó máa ń parí kẹ́ tàbá gbé kè gbé fóònù wa kèrè ní kè padà ìṣẹ̀ tó ṣẹ̀yìn kọ́ nìyẹn bọ̀ tẹ́yìn bá rí kọ́ọ̀lù èmi á pè yín padà èmi ò fi yẹn ṣẹ̀yìn tó yẹn kéwì pè yín padà yẹn kó má pè yín padà yẹn lè ṣe nìkan gbogbo tó kò ṣẹ̀yìn àbòsí náà ń pè náà Ọlọ́run dẹ̀ fábòsí Ọlọ́run gbé alábòsí ṣé pè ní ṣé ìmọ̀ ni ọtọmọtọ alábòsí òun dà ẹ má ẹ kókó bá yín ó mọ ohun tó ń ṣe ó mọ ohun tó ń dùn orí àwọn lẹ́yìn tẹ̀lé ẹ lọ tún fídíò tó ṣe ń jọ Monday yẹn wò dáadáa ẹ rí i pé kò pè fún settlement
ó ń kì yín lọ ní pé gbogbo ẹ̀yin tó ń dárúkọ yẹ kó rí gbogbo yín pé o ẹ má pè mí tí má bẹ̀rẹ̀ wàhálà mi pẹ̀lú Jamiu o n tó ń sọ nìyẹn náà ṣé yín là ń ka yìí ni ẹ má bínú pé mo sọ mo gbólóhùn yẹn tó ló ń dùn mí ó ń dùn mí gan ẹ ṣe ń blame mi láìṣẹ̀ láìrò case 1 case 2 case 3 case 4 case 5 ó lóun ṣe lọ case 11 mo wí mẹ́ta nù márùn ìkan wà lápìlì sí ṣé òkúta mọ̀ ń ná ni abúkúta là ń tó ràn mí lọ́wọ́ ná tó kọ́ là ń ná ni ṣá wọ́n á gbé mi lọ kóòtù mi onígbà lọ́yà adé ìgbọ̀fẹ́ ayé provono fún yín àbí ìkà nìyí o ìkà ẹ má pè fún mi sí wèrè kọ rárá bẹ́ẹ̀ bá pè mí sí ẹjọ́ di November gbogbo tó wá fẹ́ fi mi pa kó wá pa mọ̀ pọ́ lọ́hùn ó wà wájú ó wà lé ó lè wà pẹ̀lú mi ẹ má pè fún mi sí wọn kọ́ rárá àbòsí gbogbo méjì mọ́ àbòsí pámú ní gbogbo ẹ̀ tó ṣe máa ń sọ pláìtì mi kò ń wọ̀ yín létí ẹ Jamiu gbàgbé ẹ̀ Jamiu gbàgbé ẹ̀ ṣé Jamiu gbàgbé ẹ̀ ló kàn ṣé ẹ̀yin lè gbarú ẹ̀ ń tẹ̀ lè gbà lẹ́ fi ń lọ̀ mí ẹ rí mi gẹ́gẹ́ bí ara yín ẹ rí mi gẹ́gẹ́ bí ẹkíni bí ara yín àwọn obìnrin lọ́wọ́ àtàwọn ṣe kọ̀mpẹ́rà bí wọ́n ṣe ní kọ̀mpẹ́rà tó ṣe Yusuf Buhari wọ́n ní ẹ Adébọ̀ àrígbà tó àlàyé èmi jẹ́ Adébọ̀ àlẹ́ ṣé mi ò wá àṣìmí ti ṣógúnlẹ̀ bọ̀bẹ́ ẹlẹ́ṣẹ́ àkí lọ́bẹ̀ ṣé Yusuf Buhari ẹlẹ́ṣẹ̀ akúra ń jọ lẹ́nìí ní àwa kọ̀mpẹ́rà ẹ̀ ká dá sí ẹ̀ lè dá sí torí kò sínú mítìn wa rí kò sínú mítìn wa rí tó ẹ̀ lè dá sí ẹ̀ dá sí mi ìdẹ̀ ní gbà kóòtù ni ó yanjú ẹ̀ èdè tí Yusuf gbọ́ nìyẹn language ẹ̀ nìyẹn ìwà àtẹ̀gbẹ̀ 2019 kí ló sọ I need justice èmi náà I need justice ẹ má dì mí lọ́wọ́ mú o kí wọ́n bá rí ìbínú Ọlọ́run ẹ má lè ṣàbòsí pẹ̀lú kéèsì wọn àtọ́nà ẹlẹ́jọ́ á jí àtọ́ àrọ́mọdọ́ máa jẹ ìyá yín ni torí kà ní ẹ̀kú láti yẹjọ́ ẹ̀kú ó wá tẹ́tì yín ó tẹ́tì mi ẹ wá wò pé Jamiu kí a yanjú wèrè wo táwọn mo bá jà mi ò bá yàn jà o èmi ni wọ́n ń bá jà ọlọ́dẹ̀ tó mi ọlọ́run tó mi wàláì mo táwà kárí tu wàláì ọlọ́run tó mi ó dẹ̀ ń kún mi ó dẹ̀ ń tó mi gbogbo ní gbogbo ìwà àjọyọ̀ gbólógbà gbélẹ̀wà where are you báwo tí mo lọ sún sẹ́ẹ̀lì lónìí lọ́rin gbélẹ̀wà 2019 gbélẹ̀wà ìjọ tó ń ká mọ́lé ní August state gbélẹ̀wà tá ń pè mí ní gbogbo yín gbogbo ẹ̀kọ́ pẹ́rẹ́ ta ló pè mí gbogbo yín ẹ̀ ló pè mí ní gbogbo yín náà tó ní Jamiu agbọ́n ń ṣẹlẹ̀ sí ọ àmá bínú pẹ̀lẹ́ Yusuf ya ṣe tó báyìí kí ni kan mẹ́rin máa bí mí bí mí náà tá ń bí mí nù yín lẹ́yìn tí mo sọ reason tó ṣẹlẹ̀ tá ń pè mí tó sọ pé Jamiu pẹ̀lẹ́ ọjọ́ ojú yín ṣe wàhálà ń sìn àbí ojú yín ṣe wàhálà wà dákọ̀ gbogbo yín lẹ́yìn gangan ẹ náà fẹ́ gbórí wọlé ẹ padà ń bẹ̀ kí ni ẹ padà ń bẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ tó bá di November ẹ̀yàn kan mi lè ti rọ̀ díẹ̀ ńgbà yẹn November mo pé o November gbogbo bá fẹ́ dá lára ẹjọ́ wa dá lára wàá bọ́ lọ́n wájú èyí mọ̀ pé Ọlọ́run tó fi Mósè lẹ́yìn Fáráò mú kò sẹ́ni tó lè rí mi mú 2019 yẹn wọ́n fi Islam gbára mi ni Islam gbẹgbẹ jẹ́ kò nídìí gbogbo eléyìí mọ́ mi ò wọ́n fẹ́ bá ṣe kò lọ gbogbo kò yẹn kò tiẹ̀ gbà gbọ́ so ohun tó gbọ́ èdè tó gbọ́ ní court èdè yẹn láti máa fi yanjú ẹ̀ kẹ́yìn kan máa pè mọ́ o tí wàá fẹ́ rí ìbínú Ọlọ́run tí wàá fẹ́ rí ìbínú Ọlọ́run máa pè mọ́ mi ò nídìí so when I needed you were not there for me why now when I needed you were not there for me
káàmì islam ṣe ẹ síbẹ̀ fún mi lórí islam wá dàbò sí ń sìn ẹ wá ń gbórí wọlé ẹ má pè mí mọ́ bó tẹnu wọn ẹ má bàa gbọ́dọ̀ burúkú lẹ́nu mi ẹ yẹ sẹ́gbàlagbà o ẹ má pè mí mọ́ I'm not interested in any meeting ó di November má yọ mí lẹ́nu omi ní meeting kankan bẹ́ẹ̀ anybody ṣe wá November ẹja pàdé lẹ́yìn October bá nìyẹn ká pàdé ńgbà yẹn a ṣe wá ṣe meeting èyí mọ̀ kó máa wáyé ṣé ẹ mọ̀ tójú mi ti lórí ọ̀rọ̀ yìí ni òkè tó mi ò sọ fún yín dáadáa bí àní ẹni wọ́n tún set mi up pẹ̀lú owó láìláìlọ́lá. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò ó pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.